kí wa lọ́pọ̀lọpọ̀. Mo kí wa a kú ààyè tí gbogbo wa wà. Àánú Ọlọ́run kó máa bá wa. Bẹ́ẹ̀ni, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa darapọ̀. Ẹ bá wa darapọ̀. Ẹ má bínú sí wa. Ẹ bá wa darapọ̀. Ó ṣe pàtàkì. Ẹ bá wa darapọ̀. Ẹ bá mi share ètò yìí torí n tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tó ṣe gbáǹkọ́gbì ni. Bẹ́ẹ̀ni, ó ṣe kíni o, ó ṣe gbáǹkọ́gbì. Bẹ́ẹ̀ni, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí ẹ̀yin èkàn nílé lóko. Ẹ má bínú, mo ṣẹ́ẹ̀tì kíní YouTube ni. Tọ́ èmi náà ni èmi ọmọ yín Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin olólùfẹ́ Orí Adé Adébọ́lá, ẹ̀yin olólùfẹ́ orílẹ̀-èdè Yorùbá, ilẹ̀ Yorùbá, àtẹ̀yin olólùfẹ́ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, àtẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ bàbá mi Professor Banji Akíntóyè, àtẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yín àti orírun yín, mo máa kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ bá mi share ètò yìí, ó ṣe kókó. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ máa darapọ̀ mọ́ mi náà ní YouTube. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ọ̀rọ̀ tí mo gbé wá lálẹ́ yìí ọ̀rọ̀ àjọsíwò ni tí mo fẹ́ kẹ́ fi kọ́mẹ́ǹtì lé lórí. Àkọ́kọ́ ńbẹ̀ mo kí gbogbo àwọn lọ́balọ́ba, àwọn èèkàn, gbogbo ọba tí wọ́n ṣèpàdé lánàá àtàwọn tí wọn ò ráyè wá ni mo kí pátápátá pé wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú iṣẹ́ orírun baba ńlá baba wọn. A kí yín gbogbo ọmọ Yorùbá, tún kí yín. Mo fi orí ìrun yín mo fi kí yín. Mo fi ìgbésẹ̀ tọmọ Yorùbá ń gbé mo fi kí yín. Torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì láàrin mi àti yín ni, tí ò sí nǹkan méjì tá sọ látara rẹ̀ ju pé ká fúnra ní ẹ̀kọ́ àti ìdámọ̀ràn lọ. Àwọn fídíò kan náà ń lọ lọ́wọ́ tí màá ra mẹ́nubà bíbí. Ìdúpẹ́ àwọn lọ́balọ́ba làkọ́kọ́ tí mo kọ́kọ́ máa dúpẹ́ fún torí pé tí wọ́n ṣe ó jẹ́ ìyàlẹ́nu fún gbogbo ọmọ Yorùbá. Irú tá a fẹ́ leléyìí, irú ìfọwọ́sowọ́pọ̀ tá a fẹ́ nìyí. Ìsìn láṣẹ mọ̀ pé àwọn ọba yìí wà pẹ̀lú wa torí pé ìgbà kan àwọn ará abínà lọ ń bá wọ́n sọ fún wọn títí wọn gbọ́. Torí ẹ̀ náà ṣe kóra wọn jọ pé ìlú táwọn jọba lé lórí kò máa gbúdọ̀ tú. Mo máa kí Ìbà Gani Adam lóògùn ọ̀fẹ́ o, mo máa kí yín. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú gbìyànjú, ẹ kú má jẹ́ kó bàjẹ́. Mo wá kí ẹ̀yin bàbá mi tẹ́ wà lórí ètò àtẹ̀yin ìyá mi tẹ́ wà tẹ́ bá mi share ètò yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó tẹlẹ̀ ni. Ọmọ Adéyẹmọ iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá iṣẹ́ yín ń tẹ̀síwájú. Ẹ wú ọ̀rọ̀ tọ́mọ Adéyẹmọ sọ, ẹ má wo bó ṣe sọ̀rọ̀ níwájú yín torí ẹ mú èyí tó ṣe kókó, ẹ mú un tó jẹ́ pé ó sọ kó tó sọ̀rọ̀ pé bóun ṣe mọ̀ ọ̀rọ̀ sọ ẹ bá òun gbà bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ lòun ò nídìí owó yín, òun ò nídìí kankan,
ó ní kẹ́pẹ́ ẹ pàṣẹ fóun káwọn jáde àtàwọn alágbára tó wà nílẹ̀ Yorùbá àwọn tó tún ju tiẹ̀ lọ tó jẹ́ pé ó mọ̀ pé àwọn bàbá òun kan wà. Ọmọ Adéyẹmọ ò sọ pé òun ju ẹnìkan lọ, ẹ̀yin bàbá yìí ló máa ń pọ́nlé jù. Bọ́ àwọn kan wà nínú ẹ̀yin tó ń pọ́nlé tó jẹ́ pé kò tún dùn mọ́ yín torí pé ẹ̀ sí ní àyè tó wà. Ọ̀rọ̀ rẹ o, ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu mi ní àṣálẹ́ yìí. Àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì gangan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lélẹ́yìí kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n. Ẹ jọ̀ọ́ ẹ̀yin kọ̀ọ̀kan YouTube náà wà online, YouTube link wa ẹ bá subscribe sí. Ọ̀nà wo la lè gbà tá lè fi kúrò lóko ẹrú? Ọ̀nà yẹn lọ́mọ Adéyẹmọ ti làálẹ̀. Tá bá lé àwọn ẹni yìí kúrò nugbó tá bẹ̀ sí dáko wa. Àwọn ọ̀rọ̀ kan wọ̀ máa jáde lẹ́nu mi, àmọ́ ó lè tún fa nǹkan mi. Bẹ́ẹ̀ ni bọ̀ tá bá wí àkú tá bá wí àkú, torí wípé mo rí àwọn kankan tó ṣe kókó tó yẹ ká sọ. Bọ́ ẹ̀rù ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé. Kò sí bí wọ́n ṣe lè ṣe láyé tó ìjọ kan náà la máa fa ayé lẹ̀ lọ. Àwọn tó fẹ́ na ni tó fẹ́ bá ni wí tó fẹ́ pa ni àwọn náà máa jáde láyé ńjọ́ kan. Ẹ gbọ́ mi yé? Ọ̀rọ̀ tó jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sún sẹ́yìn. Mo kí yín Mr. John. Wọ́n lè sọ̀rọ̀ lé lórí àyàfà àwọn tó wà ní diaspora. Ọ̀rọ̀ yìí kápá gan, ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa, ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ ká jọ sọ ni. Constitution Nigeria. Now tí Igboho sọ̀rọ̀, ẹ̀yin ọ̀kan ẹsẹ̀ wá rí pé Igboho sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọba. Mo mà kí ẹ̀yin ológun, ẹ̀yin asọ́lù. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí ọ̀gá ọ̀gbẹ́ni tó jẹ́ pé ó sọ̀rọ̀ lénìí àbí ànádẹ́ ni. Mo kí wọn. Àwọn kankan wà. Ẹ máa bá mi gbà bí mo bá yẹ sọ ní òyìnbó. I can say it because I will lọ sí school. This message is to that man. Tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò àbí lórí ọ̀rọ̀ tó ọmọ Adéyẹmọ sọ. Let me tell you something, sir. And I pray for you. God bless you for the word you say today. And I can repeat to greet you and your people. I know what you have suffered for before you got a cloth. Sir, remember, I just let you know that the criminal there, you know them, and you know all the place they are there. Sir, Oga Military, and I thank you for all the thing you are doing before until now. Most of you pay me Igboho, but I can try my best to speak a little I know. And if I let me call here, can me send there see one. Military, you can secure all the people for the land, not for government. Let me tell you the reality. You always take care of the people
not the government. If the government do bad thing, you can take over of the government. That's the military rule. We are not a kid anymore. I know you have power. God put you the place you are today. Màá tún sọ ní Yorùbá. Bàbá bóyá ẹni tí ó dẹ̀ gbọ́ kàn bá mi translate ẹ̀ fún yín. Nínú àwọn ológun, ọ̀gá ológun tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Bá mi ṣé ẹ̀ ń dẹ́rù bà wá ni? Ǹjẹ́ kí lẹ jẹ́ ológun lé lórí gangan? Ṣé lórí àwọn ìjọba ni àbí lórí àwọn ìlú, lórí gbogbo aráàlú ni? Ṣé òótọ́ ni ẹ̀ ń dáàbò bò wá ni? Torí pé a dúpẹ́ lórí iṣẹ́ tẹ́ ti ń ṣe lórí àwọn ará bí. Bọ́ ẹ jẹ́ kí n yé yín, ẹ̀yin nìkan ò lè dá ṣe. Since 2007 wọ́n ti kò sọ̀rọ̀ Boko Haram tí náà tó fi ń wọ ibòmíì. North la ti ń gbọ́ tẹ́lẹ̀, wọ́n ti wọ West. Ṣé kò sí military money? Because ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín sà. Tẹ́ ẹ bá mọ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì gba some powers lọ́wọ́ yín, wọ́n jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tó yín nù àwọn bí àwọn tí èsì army bíi tí èsì military kan máa rí yín fín. Wọ́n jẹ́ kẹ́ ẹ mọ ipò. I'm so sorry to that, but I just let you know what I know, what I feel. Nǹkan tí mo sọ fún yín yìí mo fẹ́ kàn bá mi translate ẹ̀ fún yín ní Yorùbá ní English. Nǹkan tẹ́ kíní kan tó bá ṣe báyìí. Nígbà tí ìlú ò bá dùn, alẹ́tọ̀ àti pèpè fún orílẹ̀-èdè wa. Ó wà nínú constitution, ó wà nínú gbogbo àgbáyé. Ẹ lọ wo 1914 amalgamation. Kẹ́ wo nǹkan tí wọ́n sọ. Pé tí a bá ti wọ 100 years, ó kálukú lè lọ lọ́tọ̀ọ̀tọ̀. Mo kí ọ̀gá mi Kóìkì. Ó kí yín. Ọ̀gá mi olórí ni yín. Ẹ jọ̀ọ́ kò sí pé bóyá ẹ fẹ́ fi fíà fún wa. Ìyà ń jẹ wá àwa gan tẹ́ bá ní pé bóyá kíní àwọ̀ ọkọ̀ bóyá tẹ́ fẹ́ pa wá. A ní wọ́n pa àwọn èèyàn wa. Ìyàn mélòó wo lẹ ti rí ṣe látìgbà tí wọ́n ti pa wọ́n láti 2007 till now? Mélòó lẹ rí mú? Èèyàn lòun fẹ́ lé àwọn ará bí kúrò nínú igbó. Èèyàn lòun ò nídìí owó. Ìtó yẹ kí àwọn ìjọba ṣe, wọ́n pa àwọn èèyàn lọ́tún pa èèyàn lósì. Àwọn àjòjì wọ́n wọ country wa. What do you think about them? Àwọn country tó jẹ́ pé border tó jẹ́ pé ó wà ń bẹ̀. Àwọn àjòjì ilẹ̀ lẹ fi síbi border. Ẹ jẹ́ bá mi subscribe to YouTube mi. Ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá ológun, mo rọ̀ yín, mo bẹ̀ yín. Ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ torí pé àwa lẹ̀ ń dáàbò bò. Àní wọ́n pa wá ní bàbá, wọ́n pa wá láya, wọ́n pa wá lọ́mọ, wọ́n pa wá lẹ́gbọ̀n. Ṣé ẹ tún ń tẹ́tí àwọn tí wọ́n fẹ́ dìde fún wa ni? Àìkọ́ táwọn ń jà fún yìí, àkẹ́sà wa là ń jà fún, à ń jà fẹ́yìn náà pẹ̀lú gbogbo stubbornness and face. A mọ̀ kọ́ tẹ́ ń go through nínú àmì. Ẹ̀yin lẹ máa sùn níta lóru, tẹ máa sọ́dẹ̀ táwọn máa hanrùn. Ọ̀sán alẹ́ fi bẹ́ẹ̀ lásìkò sinmi kankan. A rí pé iṣẹ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó. Àwọn tá a fi so lórí wa
àwọn ló wà lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kí iṣẹ́ yín yọ. People need to stand up. Àwa fúnra wa nídìí àti dìde láti jàjà. Bàbá mi ológun tí wọ́n sọ̀rọ̀ ẹ lọ wo Israel pẹ̀lú kí lórúkọ ẹ̀ ń jẹ́ tí wọ́n jà ń jọ wo ṣé Palestine ni àbí kí náà ń jẹ́. Ìgbà tó yá tágbára wọn ò ká mọ́ wọ́n kọ́ àwọn ọmọdé àtàgbàlagbà wọ́n kọ́ wọn bí wọ́n ṣe máa jagun. Sódìgbà tó bá di bẹ́ẹ̀ ni à ń sọ nǹkan tó ń dùn wá lọ́kàn ẹ la fẹ́ dà lúrú. Àkọ́kọ́ ọ̀tọ̀ ni ayé òbí ọ̀tọ̀ ní bílù ṣe rí kí ló dé tí wọ́n wá pa àwọn èèyàn. Ẹ rìmẹ́mbà in tó ṣẹlẹ̀ ní ẹ̀sà síjọ́ kínní àná. Ẹ rìmẹ́mbà kó rí àwọn àmì náà gbélé lórí. Mo bẹ̀ yín mo mọ stubbornness tẹ́ go through nínú ológun. Mo mọ wàhálà tẹ́ ṣe ká tó rí aṣọ ọgbà pé kò easy ọlọ́pàá ò rí ṣe. Gbogbo àwọn tó jẹ́ ìyókù àwọn tó jẹ́ àwọn mílíọ̀nù àbí kí lórúkọ wọn wọ́n ṣe iṣẹ́ wàhálà tẹ́ ṣe àti tẹ́ go through. But think about your people. Ẹ wo àwọn èèyàn tí wọ́n ti pa nínú ológun gan. Ẹ wo àwọn èèyàn tó ti pa nínú ìlú tó ti sọ ìlú mi dahoro. Ṣé ó dìgbà tó bá gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹni tó bá jagun àjàyè òun gangan òun ló nílẹ̀. Ẹ fẹ́ jẹ́ kí wọ́n lé wa kúrò níbo ṣé lórí ìrun bàbá wa ni. Àwọn royal highness wá dìde àwọn lọ́balọ́ba wá dìde. Ẹ wá sọ fún wa torí pé Igboho sọ̀rọ̀ tí Igboho sọ ò tí ì bad torọ́ ń jà fúnran rẹ̀ nítorí tó yẹ ká ẹ ṣe nìyẹn. Ẹ gbọ́ ni kí ló ń ṣẹlẹ̀ ní north tẹ́ ẹ̀ dìbìsì wọn. Ilẹ̀ Yorùbá ilẹ̀ Igbo ẹ̀ dìbìsì wọn. What do you think about it? Ìtẹ̀sẹ̀ fọmọ Adéyẹmọ lákọ̀ọ́kọ́ sóhun lẹ tó fẹ́ gbé lẹ́ẹ̀kejì sẹ́ráwá tá a wà yìí. A mọ̀ páwò lówó ànífọ̀ àníkan náà bọ̀ a mọ̀ pé kúlò àyíṣá yàmútu láyíṣá bí dùnìyà sùfòtù. Kò sí bá ṣe wù ká ṣe tó nú ayé, kò sí bá ṣe wù ká wà nínú ipò láyé, kò sí bá ṣe wù bọ́ ká jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, kò sí bá ṣe lè wù ká jẹ́ ọlọ́lá àbẹ́mi mo wà nípò lágbára tí mo lè ṣe nǹkan fún yàn. A máa lọ níjọ́ kan ni láìsá bí dúníyà sùfúùtù. Àbágbà a máa kú láyé níjọ́ kan ìwọ tó pa ni wàá kú, ìwọ tó tí wọ́n pa wàá kú, ìwọ tó pàṣẹ kí wọ́n lọ pààyàn wàá ṣe kí ni o wàá mọ́tà náà ni. Àwọn ọba ara wọn ò gbà mọ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀. Ẹ wá ní ká máa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ̀ yẹn ò mọ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá ẹ jẹ́ ká lọ múra torí tá à ń rí dùgbẹ̀dùgbẹ̀ tó mì ó máa padà bọ́ sílé abọ́ sóko. Kìí sí ọ̀rọ̀ ẹnu. Mo rọ ẹ̀yin olólùfẹ́ mi orí adé Adébọ́lá Ike Àfọ̀njá TV ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi lóko ẹ bá mi subscribe sí YouTube mi. Bẹ́ẹ̀ ni ẹ bá mi subscribe sí. A wà ní online. Gẹ́gẹ́ bí mo yé sọ lọ gbogbo ẹ̀yin tẹ́ jálágbára nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ara yín takora yín, ẹ sọ̀pọ́tì ara yín. Nítorí pé kí ni? Torí gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá kò yẹ kó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Àwọn nǹkan yìí sáà
mo tún sọ lẹ́ẹ̀kan sí think about your people. Ntí ọmọ Adéyẹmọ dìde lé lórí, tí Àdìsá dìde lé lórí, tí ọmọ Aládìkú dìde lé lórí, think about them. Nígbà tí àwọn bàbá tí wọ́n ti dìde, tí wọ́n ti pọ̀ ọmọ Adéyẹmọ àti àwọn àgbààgbà àti Gani Adam, gbogbo ẹ̀yẹn tẹ́ òbí wọ́n ń jà wọ́n jà ó, ọmọ àti bàbá ni. A nídìí àti bára wa sọ̀rọ̀. Ọ̀gá ológun àrọ̀ yẹn abẹ́yìn o. A ti sọ pé no going back ni, torí bí orílẹ̀-èdè ti rí ọ̀tọ̀ ni. Wọ́n wá ń pa wá nínú ìlú wa. Gbogbo ìgbìyànjú tẹ́yìn ti ṣe, báwo lẹ ṣe fẹ́ kó rí? Ìgbìyànjú tẹ́ ẹ ṣe tí ó jẹ́ pé ẹ gbìyànjú àwọn kan wà tí wọn ò jẹ́ kó yọ. Bẹ́ẹ̀ ni àwọn kan wà tí wọn ò fẹ́ kí gbìyànjú yìí yọ, bọ̀ àwa ti wá dìde pa aláṣẹ tán. Ẹ gbọ́ mi yé, a dìde aláṣẹ tán. Kí la wá ṣe? Ìsìn ni ẹ̀yin ọ̀gágun wa, ẹ̀yin ológun wa wá dìde. Mo understand àwọn bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ lẹ̀. Kò nídìí pé ẹ fẹ́ ṣẹ́kẹ́rù tó bá wa ni. Ṣé kí wọ́n wá sunlé àbí kí wọ́n máa kó wa lọ́kọ̀ọ̀kan láti jẹ́ pé wọ́n pa wá? Ṣé iṣẹ́ tí ẹ gbà ní abẹ́fẹ́ dáàbò bò wá? Àní àwọn kírímínà gangan wà nù gbó, wọn ò ṣe kankan. Àwọn ẹni yìí ní ìbọn arms lọ́wọ́, wọ́n ní àwọn kan tó lè pani lọ́wọ́. Ẹ dáhùn, a sọ reality tó wà lórí ẹ̀. Àwọn èèyàn lóríṣiríṣi ó wá ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀ gangan? Àwọn ọ̀rọ̀ yìí àfi kí gbogbo wa ká mọ̀ pé báyìí ló ṣe ń lọ. Àfi k'Ọlọ́run ọba kó ṣàánú fún wa lórí ọ̀rọ̀ yìí, nítorí pé Ọlọ́run ọba tó láyé àfi kó máa fìṣọ́ ẹ̀ ṣọ́ wa. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a lè wá dákẹ́ ká fọwọ́ lẹ́rán o. A lè dákẹ́ ká fọwọ́ lẹ́rán o, torí pé n tẹ́ sọ yẹn ó dìpù púpọ̀. Gbogbo ẹ̀yin gómìnà, gbogbo ẹ̀yin ìjọba tẹ́ wà lórí ètò, gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mo tún pè yín. Ẹ bá wa sọ fún wọn, ẹ bá wa pè é ẹ̀tọ́ ni. Àwọn nìkan ò lè dá ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ológun, kí aburú má wọlé sínú ìlú lẹ́wà fún. Bọ́ aburú ti wà nínú ìlú gangan báyìí, ó ti wà nù gbòòrò. What do you want to do? Kí lẹ fẹ́ ṣe sí? Everything mo mọ̀ pé tí ìjọba tí wọn ò bá ṣe dáadáa, ológun ló máa ń gbàjọba. Ẹ dáhùn, tí ìlú ò bá tún dá, àwọn kan lè yọ kúrò nínú ara ìlú. Ọmọ Adéyẹmọ ò dàlúrù, ọmọ Adéyẹmọ ò dẹ̀ bàlújẹ́, ó ń jà fún ìran bàbá rẹ̀ ni. Israel ó ń fáìtì fún láǹdì wọn ni. Palestine náà ń fáìtì fún láǹdì wọn ni. Ẹnìkan sáà ló máa gbà á. Ẹ jẹ́ ká think. Ọ̀rọ̀ tẹ́mi sọ kìí ṣe bóyá nǹkankan, torí pé mi bú ológun kankan, bọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ jẹ́ ká ṣe níwọ̀nba. Ẹ ká ṣe wọ̀nba, torí pé mo mọ wàhálà tẹ́ go through. Bí ẹ ṣe wà yìí gan, ìjọba ń fi ẹ̀tọ́ yín dùn yín. Àyàfi tó yẹ pé yín wà nípò kan tí àwọn ọmọ yín ò lè sọ̀rọ̀. Ó ní iye nǹkan tó yẹ ká ẹ máa jẹ, ó ní iye nǹkan tó yẹ ká ẹ ṣe kíní. Àwọn ìjọba yìí wọ́n bìkítà. Nǹkan tó wà lọ́wọ́ àwọn agbénipa, àwọn agbésùmọ̀mí yìí ó ju tọwọ́ yín lọ.
ẹ jẹ́ ká think níbo náà ti ń rí àwọn wo ló ń gbé fún wọn ó dà ọ̀nà bo náà ń gbà wọlé wọnú ìlú ṣé kò sáwọn àwọn àbí àwọn aṣọ́bodè ń bẹ̀ mọ́ inú iṣẹ́ yín mà ní. Báwo náà ṣe wọlé tí wọ́n ń pa àwọn èèyàn nínú ìlú ṣe bára ṣe yín ni ọ̀nà bo náà ń gbà wọlé ṣe bára ṣe yín ni ẹ mọ ṣe yín níṣẹ́ bóyá má jẹ́ ká fi àbúsọ àbúmọ́ à ń fi olè sọ olè à ń fi àjòjì sọ àjòjì ẹ fi ọmọ onílùú gangan ẹ fi sọ ibodè ẹni tó jẹ́ pé ẹni tó fẹ́ wọlé tí ò gbọ́ èdè títí ẹ̀ tó jẹ́ pé èdè wọn yàtọ̀ síra wọn èdè ọmọ onílùú yẹn ni kó wà tó bá rí ẹni tẹ́dẹ̀ òjọ tiẹ̀ ó dìde àti dá padà síbi tó ti ń bọ̀ ẹ jẹ́ ká reason ọmọdé yẹn mọ́ wá jáde ó ń jà fúnra babalábàbẹ àwọn èdè títí ẹ̀ Ìbà Gani Adams dìde lórí ìran bàbá títí ẹ̀ lórí àwọn èdè títí ẹ̀ kí lè fẹ́ sọ sí àwọn alágbára alẹ̀ òmìnira dìde bí wọn ò sí ẹ̀ lè jáde tán tí wọ́n ń retí ọjọ́ tó máa bẹ́ lójú lórí ìran tiwọn lórí èdè tiwọn àwọn ọ̀dọ́ dìde àwọn ọba ti dìde báyìí òun mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ètò tí wọ́n ṣe lánàá àgbà wọn dalẹ̀ a máa rí wọn pẹ́ ni ẹ má yẹ ká bá wọn bú ọba bí ọmọ Adéyẹmọ ṣe sọ ẹ má yẹ ká bá wọn bú ìjòrè bí ọmọ Adéyẹmọ ṣe sọ ìfún ẹ má yẹ ká bú olóṣèlú tó jẹ́ Yorùbá tiwantiwa gan torí kò síbẹ̀ sí fẹ́ ṣe tí wọn ò ní padà sílé wọn à lè máa pààrọ̀ wa ká dákẹ́ ẹ jẹ́ ká bára sọ reality ẹ lè fi ìyà jẹ wá ẹ lè pa wá ẹ lè sẹ́nìtì tó bá wù yín fún wa bọ̀ àwa mọ̀ pé ìjọ kan náà láà mọ̀ tà láyé mo kí Mr. Tèmítáyọ̀ ìjọ kan náà la máa jáde láyé ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sí YouTube mi link mi wà ń bẹ̀ mo bẹ̀ yín ni mo rọ̀ yín mo wà live mẹ́ a lè dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o a lè máa wò ká sọ pé àní sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí gbẹnu tán ọ̀rọ̀ yìí ṣe kókó láti jẹ́ pé kémi àti ìjọ mọ̀ irú bo là ń lọ níbo gẹ́gẹ́ la fẹ́ gbé sí gẹ́gẹ́ débi pé a máa wá dákẹ́ a máa sọ pé àní sọ̀rọ̀ lé lórí kí là ń wò gẹ́gẹ́ yẹn kì í sọ ọ̀rọ̀ tá a máa dákẹ́ lé lórí o ń sọ fún wa ni ẹ jọ̀ọ́ nílé lóko lájò lẹ́yìn odi gbogbo ẹ jẹ́ ká mọ̀ pé tá a gbé dání kì í ṣeré o mo kí màámi ìyá lálùbáríkà ìyá mi àánú Ọlọ́run kó máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Mrs. Jọkẹ́ bẹ́ẹ̀ ni àìsàn tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ wo eléyìí bàbá ológun tó sọ̀rọ̀ ẹ rántí pé ẹ̀ṣọ́ aráàlú gangan àwọn ọmọ ìlú àwọn aráàlú gangan lẹ̀ ń ṣe ìkọ́lé lórí ẹ má dẹ́rù bà wá sẹ́yìn náà tó fẹ́ lé wa kú ònú ìlú báwọn Boko Haram ṣe fẹ́ lé wa kú ònú ìlú ni ìgbà tá a rí pé tẹ́ ń ṣe àwọn kan ò jẹ́ kó yọ àwa fúnra wa náà nídìí àti dìde lórí ìlú wa torí pé ọ̀nà tí ẹ̀ ń sọ ibodè tẹ́ ń sọ ibẹ̀ náà gbà kọjá a nídìí àti dìde láti kọ́ka àwọn tó wà nínú igbó wa orílẹ̀-èdè ó ní bó ṣe rí orílẹ̀-èdè ó ní bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé àfi sọ fún kálukú máa lọ ìgbà tí ó lè work ẹ̀yin tẹ́ jẹ́ military ẹ̀yin go enjoy orílẹ̀-èdè tá a wà lọ́wọ́ tá a wà yìí ẹ̀ ń fara mọ́ ni ẹ jẹ́ ká bára wa sòtítọ́ ọ̀rọ̀ tàbá ní àwí tàbá láàní sọ àbágbà ó máa fẹ́ ti wà tàbá bẹ̀rù títí tá a bẹ̀rù pé wọ́n máa pa wá ìjọ wo láàní kú kúlù àkọwà lọ́kànnà mú rọ̀ kò sí gbọ́dọ̀ tó ṣe lè kéré tó agbúrò sọ ni tí
tí yíya rẹ̀ náà bá dé ẹ lè má bá wa jẹ́ bọ̀ àwọn ẹni tó mọ Ọlọ́run á dúró tì ni. ẹ gbọ́ tí kú bá dé lórí ẹ̀ náà lábàṣà kò burú torí pé yusra takala rosilika máa mú ìsinmi mi lórí nǹkan ọ̀gùn mi ni tọ́lọ́n bá ló ti yá náà ni mo ti mọ́tà náà ni mo ti kúnu ó ní èèyàn tó kú lánàá èèyàn méjì tí kú bá ti dé ó ti dé ni Ọlọ́run ọba ló ní ẹ̀mí mi bó òtítọ́ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá yèmí á sọ tèmi torí èmi o mo ti sáìn gbogbo tó bá máa wù kó ṣẹlẹ̀ náà nínú ayé Ọlọ́run ọba ló ti kọ́ sínú ẹ̀dá mi kó máa ṣẹlẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ sí mi nínú ayé Ọlọ́run ọba ló ti yanjú ẹ̀ kó máa ṣẹlẹ̀ ẹ má yẹ ká parọ́ fúnra wa gbogbo àyè tẹ́dà bá ti bá rẹ̀ nínú ayé nǹkan tọ́lọ́run ọba ti kọ́ ni èmi ò ní wá sọ pé bóyá kankan torí pé wọ́n àmì yẹn sọ̀rọ̀ ẹ̀rù máa bá wa àwa la jòkó sílé lórí pé wọ́n pa àwọn bàbá wa wọ́n pa àwọn ìyá wa a mọ̀ pé àwọn àmì yìí wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ṣiṣẹ́ gidi àmọ́ àwọn kò jẹ́ kí iṣẹ́ wọn yọ ìgbà tí wọ́n ti jẹ́ kó yọ yẹn àwọn aráàlú fúnra wọn náà nídìí àti dìde. We need to stand up a nídìí àti jà fúnra bí ọ̀rọ̀ bàbá wa lọ́wọ́ torí pé mo mọ sọfanet tí military go through but ó yẹ kẹ́ ẹ think pé kìí ṣe ìjọba lè ń dáàbò bò àwọn aráàlú ni bẹ́ẹ̀ ni but ní Nàìjíríà yìí àwọn ìjọba lè ń dáàbò bò àwọn aráàlú o I can say it 100%. àwọn ló máa lò yín fún security àwọn ló káàkiri everywhere tí wọ́n bá ń lọ. Think about the people, our people. àwọn innocent person wọ́n kú àwọn àjòjì foreigner wọ́n wọ orí ilẹ̀ wa wọ́n dẹ̀ wọlé láti bòde wa bọ́dà wọ́n dẹ̀ ń gbàbẹ̀ wọlé níbo ló gbà wọlé wọ́n kọ́kọ́ dé north láti 2007 ẹbẹ̀ sí fèsì ẹ̀ Boko Haram níṣẹ́ náà pọ̀ sí láti 2007 sí 2024 wọ́n àti ìrí wọn ṣetán kí wọ́n clear wọn kúrò lójú ọ̀nà níbo ló ń gbà wọlé ẹ tó rí kú tiwọn sínú ológun ni nínú àwọn tẹ́ ti mọ́lé ṣé wọ́n jẹ́ ọmọ Nàìjíríà ni. We need to think, we need to wise, a need àti ronú dáadáa kì í ṣe fool bẹ́ẹ̀ ni kì í ṣe fool mi ìmọ̀ tó yẹ àtó kọ sí yín ìkílẹ̀ yín rí sí mo fẹ́ kẹ́ kọ́mẹ̀ntì lé lórí mo fẹ́ kẹ́ bá mi kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ ìntẹ́ rí sí torí ìntẹ́ bá sọ òun ló máa fún mi lóye àti sọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ojú wo lẹ́yìn fi wò ó àwa ní dákẹ́ kí tara wa bá wa dákẹ́ sí bàbá Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ báwọn ṣe mọ̀ ojú àwa táwa fi ń wò ọ̀tọ̀ ni ṣé tí wọ́n sọ yẹn ṣe máa dákẹ́ máa wòran ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ṣe máa dákẹ́ lórí tí wọ́n sọ yẹn ẹ máa dákẹ́ máa wòran torí pé abẹ́gbára kúò abẹ́kẹ́yìn náà lè rìn kẹ́ lè yan fanda nínú ìlú àfẹ́gẹ̀kan ṣe torí tẹ́yìn bá ń lọ sìn security máa tẹ̀lé yín security wo ló ń tẹ̀lé àwọn ọba wọ́n máa dáàbò bò yín torí pé fẹ́ lọ tí mọ́tò máa tò tẹ̀lé yín lọ torí pé fẹ́ lọ síbì kan láti ibì kan àwọn security tó yẹ kó sún aráàlú ẹ̀yin ilẹ̀ kọ́ sí tíìkì lórí àwọn èèyàn yìí àwọn tẹ́ ń ṣèjọba lé lórí nobody know èmi ò gbowó lórí mídíà bí bóyá mo ń fi kinní kan make owó but I need to tell you the reality ẹ má yẹ ká parọ́ fúnra wa mọ́ ọ̀rọ̀ yìí ti kẹ́ èmi àti yín tàbá ní ká dákẹ́ tara wa bá wa dákẹ́ o
ebi ń pa àwọn èèyàn ọ̀tọ̀ nìyẹn nínú ìlú wàhálà ṣẹlẹ̀ nínú ìlú owó nǹkan ṣẹlẹ̀ káàkiri àwọn ajínigbé ni wọ́n kidnap káàkiri àwọn Boko Haram ti wọlé àṣọ kankan ẹ wá ní ká dákẹ́ fún kíni kìí ṣe ọ̀rọ̀ rọ̀ o a nídìí àti mọ̀ pé báyìí ló ṣe rí torí pé bí mo ṣe wà yìí Ọlọ́run ọba tó láyé òun ló lẹ̀mí mi kí ni mo fẹ́ ṣe fọ́lọ́run tálíkà Ọlọ́run ni mí kì í ṣe pé bóyá torí pé kò sí mọ́ ọ̀rọ̀ yẹn tí mo rí ó ṣe mí kàyéfì pé ó ṣe wá jẹ́ pé ìgbà tí Igboho wá sọ̀rọ̀ àwọn èèyàn wá sọ̀rọ̀ sáwọn àwọn ọba wa gangan lẹ̀ ń dáyà já ní báwo kò yé mi àbí àwa aráàlú ọ̀rọ̀ tẹ́ sọ jáde sí àwọn ọba wa lẹ́ ń ṣọ́ọ̀kì ni lórí ọ̀rọ̀ Adéyẹmọ ẹ jẹ́ ká wà rízì ẹ má change culture wa gbogbo àwọn nǹkan tẹ́ ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ a fẹ́ tún ṣe padà gbogbo tí wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ a fẹ́ tún ṣe padà ẹ jẹ́ ká rí túnṣe ẹjọ́ nítorí Ọlọ́run a bẹ̀ yín ni we no think about money we think about our people àwọn another country flag wọn lásán wọ́n máa fún respect wọ́n lè fẹ́ kún torí ẹ̀ why tó jẹ́ pé gbogbo nǹkan yìí ẹ máa la fẹ́ dá níbo a lè dákẹ́ ọ̀rọ̀ yìí ó kàn fẹ́ tojú sú mi pé I just think pé kí ló ń ṣẹlẹ̀ gangan kí ni tó ń happen kí la ṣe kí ni tá a ṣe gangan kí ni tá a ṣe ẹjọ́ torí mi yẹn understand ẹjọ́ nílé lóko lájò lẹ́yìn ẹ jẹ́ ká jọ rò dáadáa kì í ṣe ọ̀rọ̀ ẹnu kì í ṣe ọ̀rọ̀ ẹnu rárá ẹ bá mi rò dáadáa kọ́lọ́run bá kó ṣàánú wa. ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi gan nígbà tí mo rí so yẹ kó rí bẹ́ẹ̀ how come sorry o àwọn nǹkan yìí àfikọ́ lọ́wọ́n ọba Elédùmarè ọba tó láyé tó lóhun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo kó ṣàánú fún wa a ní sílẹ̀ tẹ́ o wàláì a ní sílẹ̀ tẹ́ tí mo dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run kọ́lọ́wọ́n ọba lọ́ba tó ń ṣe ohun rere fún yàn kọ́lọ́wọ́n ọba náà kó ṣàánú fún wa torí wípé kí ni Ọlọ́run ọba ló ní ààyè títí ẹ̀. ẹ wò ó ẹ̀yin bàbá mi nílé lóko
mo kí màmá mi Ẹlẹ́hà TV, mo kí yín, ẹ jọ̀ọ́ bá mi follow. kì í ṣeré, ẹ jọ̀ọ́ kò sí ìbẹ̀rù fún ọmọ Yorùbá. Kò sí ìbẹ̀rù fún ọmọ Yorùbá kankan. Ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀. Ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé Ọlọ́run ọba ló ní àsìkò, Ọlọ́run ọba ló ní ẹ̀mí wa, Ọlọ́run ọba ló ní ààyè wa. Kò sí ní tá a lè ṣe. Àfi ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ dúró tọ́lọ́run. Mo bẹ̀ wá ni, ẹ má jẹ́ ká gbọ̀n. Àwọn ọba ti sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ nǹkan táwọn bá fẹ́ àti gbọ́. Ẹ jẹ́ kí wọ́n tún ṣe mítìn mi. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ dákun a rọ̀ yín. Ẹ̀yin náà ẹ dìde láti lọ ṣe mítìn. Ẹ dìde láti ṣe mítìn. A fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ẹ rí pé ẹ ṣe mítìn kẹ́ ẹ bá wa sọ kó kúnná lórí ààbò. Ẹ jọ̀ọ́, ó ṣe pàtàkì. Ẹnìkan já wa dé, wọn pé gbogbo tó ṣẹlẹ̀ kò sí tẹ́ mọ̀ sí. Arọ̀ yín abẹ̀ yín ni o, torí bẹ́ẹ̀ mi ṣe ń wo ojú tí mo fi ń wò, mi rò bíbí gbà pé àwọn òkètò ọ̀hún bí ẹni tó nífẹ̀ẹ́ wa, mi rò bẹ́ẹ̀. Àbí kí Ọlọ́run bá kó ṣàánú fún wa. A ní ṣubú ara o, a ní ṣubú ara, kò kí ń ṣeré. Mo dẹ̀ fẹ́ ká mọ̀ wípé ó yí Ọlọ́run, ó yí Ọlọ́run, ká dẹ̀ tẹ̀síwájú. Kò sí tí ò lè ṣẹlẹ̀. Ẹ̀yin ọba dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ọmọ Yorùbá pátá dúpẹ́. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀, gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi. Torí pé Ọlọ́run ọba lọba tó láyé tó lóhun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo, kò ní fi wálẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ fáwọn ọba, ẹ má jẹ́ ká bá wọn bú wọn mọ́. Torí pé Ọlọ́run ọba wà pẹ̀lú wọn. Àwọn ọba ti dìde báyìí. Àwọn ọba ti dìde, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Àwọn ọba ti dìde tí a dẹ̀ dúpẹ́ fún. Àmọ́ tí wọ́n ẹni yẹn sọ ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó ṣe kókó ni. Àwa ò nídìí àti bẹ̀rù mọ́ gbogbo ọmọ Yorùbá nígbà táwọn ọba ti sọ̀rọ̀. A lè gbà kí nǹkan kan sí ọmọ Yorùbá kankan mọ́. A lè gbà kí nǹkan kan sí ẹnì kankan. Wọn lè máa pa àwọn bàbá wa kan, máa pa àwọn ìyá wa kan, pa àwọn ẹ̀gbọ́n wa o. Torí pé mo sọ lẹ́ẹ̀kan, àwọn ológun ẹ̀yin lè ń sọ ibodè. Ọ̀nà bó làwọn aráabí ń gbà wọlé sórí òkè ní àbínú ilẹ̀. Ṣé bí wọ́n ń gba ojú ọ̀nà náà ni? Àwọn wo lẹ́bi sọ ẹ̀ṣọ́ aṣọ́bodè gangan? Ǹjẹ́sẹ̀ lè sọ fún wa? Wọ́n ti wá wọnú ìlú. Ǹjẹ́ báwo la pa yín ṣe fẹ́ kàn? Báwo lẹ ṣe fẹ́ mọ̀ wọ́n? Àwọn aráàlú tó ń rí wọn, àwọn aráàlú tí wọ́n pa náà ló máa mọ̀. Ogun tí wọ́n ń jà lódi ìlú, ó ti wá di pé wọ́n ti fẹ́ máa jà nínú ìlú. Àwọn akọrin tó tún wá dìde láti wá gbẹ́gbẹ́ ìjà lábàbá wọn. Àwọn mẹ́sẹ̀jì tẹ́ fi ránṣẹ́ sí wọn lágbára. Àwọn mẹ́sẹ̀jì yẹn lágbára púpọ̀. Ẹ jọ̀ọ́, mo rọ̀ yín, mo bẹ̀ yín o. Gbogbo mò ń sá fún kú, mò ń sá fún gbá. Ìjọ kan náà lá lọ o. Wàláhì ìjọ kan lá lọ. Ìjọ kan lá lọ tí ò sí bá ti fẹ́ yẹ̀. A máa lọ, ó tó dá mi lójú. Mo fi Ọlọ́run bá búra. Kọ́lọ́run bá kó ṣàánú fún wa.
ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni bí wọ́n ti ń pọ̀ tó tí wọ́n ń pa òsì tí wọn ẹ ló ń jẹ wọ́n nǹkan ṣẹlẹ̀ kíní kan ṣe gbá gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àwọn oko ibi tá a ti ń dáko àwọn ará bí ò jẹ́ ká róko dà wọn à jẹ́ káwọn èèyàn wá rìn ẹ dá mi lóhùn kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí sí nǹkan tá a fọwọ́ lẹ́ran tá a nílé sọ̀rọ̀ lé lórí ẹjọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi ó dọwọ́ yín o ó dọwọ́ yín ó dọwọ́ yín o torí bá a ṣe fẹ́ ṣe é mi ò tí ì mọ̀ ọ̀rọ̀ yìí lágbára kìí ṣe ọ̀rọ̀ tá a kàn máa wò tá a nílé sọ̀rọ̀ lé lórí kọ́lọ́wọ́ bá kó ṣàánú fún wa gbogbo ẹ lójú túbọ̀ ó ń lójú túbọ̀ a ti ń débi ká yọ ẹ̀gún lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni a ti ń débi ká yọ ẹ̀gún lẹ́sẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ẹ̀yin ọba wa ẹ̀yin kábíyèsí ẹ̀yin aládéládé ẹ̀yin lóyè lóyè adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ gbogbo ọmọ Yorùbá ń kí yín even Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ń kí yín dáadáa ó dúpẹ́ lọ́wọ́ yín ẹ gbọ́ Ìbàgà ní Ádámù gan dúpẹ́ láyé tiwọn náà wọ́n dúpẹ́ nítorí kí ni pé ẹ respond sí meeting torí àwọn ariwo tán ti ń pariwo látọjọ́ tó ti pẹ́ ni gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wá ń dúpẹ́ fẹ́yìn lọ́balọ́ba lóyè lóyè wọ́n dúpẹ́ lórí ìgbésẹ̀ tẹ́ ẹ gbé Ọlọ́run ọba kò ní fi yín sílẹ̀ ńgbà kankan ẹ ṣé àánú Ọlọ́run máa bá yín adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ agbó bí òkínní adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ẹ jẹ́ ká dẹyọ kan ẹ jẹ́ ká ní ìrẹ́pọ̀ ẹ jẹ́ ká jọ ṣe déédéé ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká fira wa sínú nítorí kíni nítorí ọjọ́ èní kọ́ torí ọjọ́ ọ̀la ni ìfẹ́ ni àkọjá òfin ìfẹ́ ni Elédùmarè ọba tó láyé ìfẹ́ ni ẹ jẹ́ ká jọ rò dáadáa àdúrà wa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run a ní sílẹ̀ tẹ̀ nígbà kankan o tó dá mi lójú ohun burúkú ò ní rélù wá ohun burúkú kò ní rélù wá pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọlọ́run á gbàdúrà wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bára fìfẹ́ lò kó ṣàánú fún wa ẹ gbọ́ mi yé ẹ jẹ́ ká jọ rò ó òwúrọ̀ síjà ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́ ẹ jẹ́ ká lo ìfẹ́ ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀ àdúrà wa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run a dẹ̀ ní sílẹ̀ tẹ̀ nígbà kankan Ọlọ́run ọba tó láyé ọba tó lóhun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo kò ní fi wá sílẹ̀ o ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi mo kì í kú iṣẹ́ takuntakun mo fi àsìkò yìí mo fi ṣe ìdágbére fún gbogbo wa mo fi ń dágbére fẹ́yìn bàbá mi ẹ̀yin màmá mi nílé wípé a tún pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run
Ọlọ́run bọba aláàánú kò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Mo wá rọ̀ ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi wípé ẹ jọ̀ọ́ ẹ bá subscribe sí YouTube link wa. Mo bẹ̀ yín ni mo rọ̀ yín, mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. Ẹ bá náà subscribe sí YouTube wa. Mo bẹ̀ yín mo rọ̀ yín lẹ́ẹ̀kan sí. Ẹ má wò pé ọmọdé ni wá. Kì í ṣe owó ọ̀fẹ́ ni láti subscribe sí. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì wà tó yẹ pé YouTube ni mo ti máa ń ṣe live. Ẹ lè máa rí notification tí mo bá ṣe live lọ́wọ́. Ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi, àánú Ọlọ́run máa bá yín. Gbogbo ntẹ́ dá orí pátá ayọ̀rí sí rere. Lílọ bíbọ̀ yín kò ní bọ́ mara yín nú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìdùnnú ayé pẹ̀lú Ọlọ́run bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀. Èmi ọmọ yín náà ni bóyá ẹ nídìí ẹ fẹ́ pè mí sí àkíyèsí kan àbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ fẹ́ support wa fáwọn kankan ni fáwọn tẹ́ fẹ́ set up. Àbí ẹ fẹ́ fún wa ní information. Bóyá ẹ wá fẹ́ polówó ọjà yín ni ẹ pè sórí nọ́mbà wa yìí 080 83 89 2558 080 83 89 2558 080 83 89 2558. Ẹ lè pè wá sí WhatsApp, ẹ lè pè wá direct call. Ọlọ́run bọba lánàá wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, àánú Ọlọ́run máa dé bá yín. Ẹ ṣé púpọ̀ lẹ́yìn bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, ẹ̀yin èkà, ẹ̀yin tó jẹ́ pé ìgbà tẹ́ bá ti rí wá, ẹ̀yin náà lẹ́ ń sáré wá. Mo máa dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run bọ̀ ní fi yín lẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí, ẹ bá mi subscribe sórí YouTube link mi tí mo pin síbẹ̀. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, àánú Ọlọ́run máa dé bá yín. Ẹ ṣé púpọ̀. Ó dáa.